ó mà ṣe o akẹ́kọ̀ọ́ fásitì LAUTECH yìí dágbére fáyé lásìkò tí wọ́n ń ṣe ayẹyẹ sign out lógbómọ̀ṣọ́. Àwọn aláṣẹ ilé ẹ̀kọ́ gíga fásitì Ládòkè Akíntọ́lá University of Technology Ògbómọ̀ṣọ́ ti fìdí ikú ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ wọn múlẹ̀ lásìkò tí àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún ṣe ayẹyẹ mo parí ìpele àṣekágbá tí a mọ̀ sí sign out. Olóògbé náà tí wọ́n pe orúkọ rẹ̀ ní Marvelous Ọlánrewájú Babalọ́lá tó jẹ́ akẹ́kọ̀ọ́ ìpele àṣekágbá ní ẹ̀ka ìmọ̀ ẹ̀rọ ní ẹnìkan yìnbọn fún lójijì lásìkò tí pọ̀pọ̀ ṣìnṣìn ayẹyẹ náà ń lọ lọ́wọ́ ní agbègbè ọjà Wàzó tó jẹ́ gbajúgbajà ọjà ní ìlú ọ̀hún. Nínú àtẹ̀jáde kan tí akọ̀wé àgbà ní ilé ẹ̀kọ́ fásitì náà fi síta, ìyẹn Ọláyínká Balógun, ó pé ilé ẹ̀kọ́ náà bà ọkàn jẹ́ lórí ìṣẹ̀lẹ̀ búburú yìí eléyìí tó wáyé lọ́jọ́rú Wednesday ọjọ́ 6 oṣù kẹjọ ọdún 2025 yìí látàrí ayẹyẹ sign out èyí tí àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ náà jáde lọ ṣe ní ìta ọgbà ilé ẹ̀kọ́, tí ó sì fi kún wípé ó ti pẹ́ tí àwọn aláṣẹ fásitì náà ti kìlọ̀ fún àwọn akẹ́kọ̀ọ́ láti fòpin sí mímáa ṣe sign out nínú ọgbà ilé ẹ̀kọ́ ni tàbí níta ilé ẹ̀kọ́ náà, débi wípé àwọn aláṣẹ ti bá gbogbo àwọn ilé ìtura tó ń bẹ lágbègbè náà sọ̀rọ̀ pé kí wọ́n má gba àwọn ọmọ LAUTECH kankan láàyè mọ́ tí wọ́n bá fẹ́ ṣe irú ayẹyẹ bẹ́ẹ̀. Ṣùgbọ́n tó ń ti ìfòfindè náà, ìwádìí àwọn oníròyìn fi hàn wípé àwọn akẹ́kọ̀ọ́ míì tún yọ bọ̀rọ̀ tí wọ́n sì ń lọ jí ayẹyẹ náà ṣe. Irú ìgbésẹ̀ yìí ó ní irú àwọn akẹ́kọ̀ọ́ yìí náà gbé tí wọ́n sì ń lọ ṣe ayẹyẹ ọ̀hún ní orí pápá kan èyí tí àwọn èèyàn ń lò fún eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá tó wà ní àárín ọjà Wàsó. Ó tẹ̀síwájú wípé ayẹyẹ ọ̀hún ló yí padà tó di bá mìíràn mọ́ wọn lọ́wọ́ nígbà tí akẹ́kọ̀ọ́ tó dolóògbé ọ̀hún gbéra kúrò níbi ayẹyẹ ọ̀hún tó sì lọ gun orí ọ̀kadà rẹ̀. Lórí alùpùpù yìí ló wà tí ẹnìkan tó jẹ́ wípé títí di àkókò yìí ẹnikẹ́ni kò dá mọ̀, ó yìnbọn fún un lójijì tí ó sì ṣubú lulẹ̀. Ìgbà tí àwọn ènìyàn yóò sì fi súnmọ́, ó ti gbẹ́mìí mì pátápátá. Adelé ọ̀gá àgbà ẹ̀ka tó ń rí sí ọ̀rọ̀ àwọn akẹ́kọ̀ọ́ nílé ẹ̀kọ́ fásitì LAUTECH sọ wípé lójú ẹsẹ̀ tí òun gbọ́ nípa ìṣẹ̀lẹ̀ náà ni àwọn ti yára pé àwọn ọlọ́pàá tí wọ́n sì lọ síbi ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Ó tẹ̀síwájú wípé báàgì tí wọ́n bá lára olóògbé náà tí wọ́n sì tú yẹbẹyẹbẹ ló mú kí wọ́n mọ orúkọ rẹ̀, irú ènìyàn tí ṣe àti ibi tó ti wá ní pàtó. Ó ní wọ́n ti gbé òkú Marvelous lọ sí ààyè ìgbókùpamọ́sí tó wà ní ilé ìwòsàn àpapọ̀ ti LAUTECH. Bákan náà ló ní ilé ẹ̀kọ́ fásitì náà ó fi ọwọ́ sọ̀yà wípé gbogbo ìwádìí eléyìí tí àwọn iléeṣẹ́ ọlọ́pàá bá fẹ́ ṣe gbọ̀ngbọ̀n ni àwọn yóò tì wọ́n lẹ́yìn, tó sì ní wípé níṣe ni àwọn aláṣẹ ní ilé ẹ̀kọ́ ọ̀hún ti lọ fi ọ̀rọ̀ olóògbé náà tó àwọn mọ̀lẹ́bí rẹ̀ létí.